ẹ dárúkọ yín. Orúkọ mi ni Alhaji Akeem Hamzat tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí alómilámù wa dáadé bàbá tòdókò àyágájọ́ ọba àlè àpò pìrìsẹ́ńtà tó yà bùkà. Kí ló dé tí Ṣeun Adébóyè máa ń pè yín ní ẹlẹ́wọ̀n? Ó lè pè lẹ́yìn bíkọ́ ọgbẹ̀ wọn ni mo ti rí táyà kó tó di pé mo darapọ̀ sílé wọ́n ṣe ẹ̀wọ̀n kò sí ẹ̀wọ̀n. Kí ni iṣẹ́ ọwọ́ yín? Sọ̀rọ̀sọ̀rọ̀. Kí ni táìtù program yín? Ó ká kí mo ṣe kéde ọkàn káfù láyọ̀. Èyí tó lẹ́wọ̀n nú mo fẹ́. Èwo láyọ̀. Èyí tó lẹ́wọ̀n nú. Ẹ̀wọ̀n òjọ́lé. Ẹ̀wọ̀n òjọ́lé ọgbọ́n wo ló ń kọ́yọ̀? Ọlọ́mọdé àdáná ọlọ́mọdé alẹ́ wọn. Àmín. Ó jẹ́ ká mọ̀ pé àìmọye ọ̀rọ̀ báwo yẹn dá pẹ́pẹ́ pẹ̀lú ìwé kà sí. Tó dẹ̀ fi jẹ́ padà wọn tó gbẹ̀wọ̀n. Wọ́n á kó gbogbo ẹ̀jọ́ pé ó pè ó kábọ̀ fún báwo yẹn lẹ́kọ̀ọ́. Pé tó o bá wà nílé tó o rò ń jẹjẹ. Mọ̀ pé ẹ̀wọ̀n òjọ́ ilé. Kò jọ́nú ilé o. Tó dálé lórí nìyẹn. A pè yẹn wá kí la pè yín fún kí lẹ wá ṣe. Ẹ pè é pé ká wá jẹ́ ọ̀gá wa ọ̀gá wa. A pè yín àbí ẹ pè àwọn èèyàn ṣe bíbàdàn náà ti sílẹ̀ wà. Ẹ pè ẹyẹ náà á pè àwọn èèyàn. Ẹ wo pìrìsẹ́ńtà ń ó yí yín mọ́lẹ̀. Á pè àwọn èèyàn. Gẹ́gẹ́ wá bá máa yọ̀ fún ti mímọ rírì ẹ̀gbọ́n wa ọ̀gá wa. Alágbèrè Gàlàwà tí gómìnà ṣe bá gbé wọn lárugẹ. Kí lẹ fẹ́ sọ nípa gómìnà Ṣèyí Mákindé? Gẹ́gẹ́ bí irú èèyàn tó jẹ́ bí wọ́n ṣe máa ṣe sáwọn èèyàn naturally láì lóṣèlú nú nírú kan tó ṣe sálàjì Gbóyèga yìí tó ṣe fún wọn yìí kí lẹ lè sọ nípa wọn? Ó dà bẹ́ẹ̀ pé wọ́n rántí ara wa láti wá láti dùn wá nú láti dùn Aláàjì Gbóyèga nú. Kí wá lè sọ nípa Aláàjì Gbóyèga Lawal tá a fi ronú kàn wọ́n ní North East tiwa wípé a fẹ́ ṣe lè fún wọn? Ẹ dáa Aláàjì Gbóyèga Lawal ìyẹn burú abájá àgbà àgbà ojú ó jẹ pé ó kó everybody kọ́mọdé kágbà everybody mọ́ra. Orí ni èyí kò sí gbogbo ọ̀nà ní ọdún kan mọ́ta àwọn ọdún kan kò ní fọ́nkátá yà tó ìtumọ̀ ẹni pé kò sí ọ̀nà tí mi ò lè yà sí. Ẹ lè pààyàn. Ẹ lè gúnyàn lọ́bẹ. Ẹ lè jọmọ gbé. Ẹ lè jalè. Kí lè tẹ wá ní kò sí gbogbo ọ̀nà tẹ́ lè yà sí. Nínú eré là ń sọ ẹ tún ti sọ pé ẹ lè ṣe. Orí ni èyí ẹni àtọ̀ lọ́rọ̀ bọ̀dọ̀ wà Aláàjì Gbóyèga Lawal wọ́n ti dáadáa fúnra tí wà ti pẹ́ ayé gbọ́dọ̀ mọ rírì ti owó èèyàn èló fà á gómìnà ní ókè owó owó pọ̀lé gẹ̀ẹ́sì tó irú ẹ̀sìn ni ó sọ wọ́n torí pé ó kó ọmọdé mọ́ra ó kó ọ̀dọ̀ mọ́ra tí ọba ti ní Gbóyèga Lawal ní ọmọ àti ìdí ọba àti. Ó yẹ sọ̀rọ̀ nípa Ṣeun Adébóyè ìwọ bú mi. Ṣé Adébóyè ṣe yẹn rẹ o ẹlẹ́ẹ̀kẹ́ ìbùsùn ìdẹ́sẹ̀ Adébóyè ó máa ń sọ̀rọ̀ jù she talk too much. Ọmọ dáadáa ti rí. Ó yẹ serious báyìí. Ọmọ dáadáa ti rí Adébóyè ọmọ mi ní àlè wọn wọlé olùsí ìdíbẹ̀bẹ̀ rẹ̀ kábíyèsí kẹ́sì jọmọ lù mí àlè ìgbé ọ̀dà torí ọmọ wèrè ta pàmílì wèrè lé. Kí lẹ dì sí kùn? Oyún ni. Oyún kí ló wà ń bẹ̀? Oyún ọmọ tó fún mi wọ́n ló fẹ́ fún mi. Ọmọ wo náà fún yín? Ẹ̀ ń kówó jẹ ara tá à ń wí náà nù. Ìtọ́ Mo mọ̀ pé yóò bù mí ni. Ó yá gbogbo ẹ̀yàn ọmọ North East ẹ bọ́ bẹ̀ ẹ̀yàn ọmọ North East ẹ̀yàn ọmọ North East ẹ bọ́ bẹ̀ bàbá ẹ bọ́ bẹ̀ ṣé ìṣọ́ ọmọ North East ni ṣé torí mi sọ pé àwọn bàbá North East ẹ dárúkọ yín. Orúkọ mi ni Kẹ́hìndé Ọládòkun. Kí ló yẹ yín? Ọlọ́pàá. Ọlọ́pàá. Ọ̀ngbàrìbá. Kí ló yẹ ẹ dárúkọ yín? Kọ́ládé Hasan. Ok. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ Tampan Níbàdàn North East. Kí lẹ rí lónìí tẹ́lẹ̀ fi oyè dá Alhaji lọ́lá? No, tẹ ṣe celebrate wọn. Celebrate wọn. Báwo ló ṣe jẹ́ nínú ẹgbẹ́ Tampan? Ẹ ṣe Alhaji Gbóyèga wọ́n jẹ́ èèyàn gidi wọ́n jẹ́ olóríire èèyàn wọ́n dẹ̀ jẹ́ èèyàn takuntakun tó ń fi ara ṣiṣẹ́ aláàánú èèyàn ni la ṣe wá síbi láti wá celebrate wọn. Ọlọ́pàá kí lẹ fẹ́ sọ pa Gbóyèga Lawal? Bàbá wa dáadáa
bàbá tó dáa bàbá alálùbáríkà ni wọ́n nínú Ìbàdàn North. ìyá ayé ẹ dákọ yín. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọjọ́ èní ó ṣojú wa orúkọ tèmi ni ìyáàfin Bọ́lá Akínwálé Bukky Akins alájẹ́ mi jẹ́ bọ́díkù ṣe rí ọ̀gá mi Alhaji Gboyega Lawal ọ̀gá gidi ọ̀gá téèyàn fi ń tọrọ ọ̀gá inú mi dùn gan lọ́jọ́ èní gan o bí wọ́n tún ṣe jẹ́ ọmọdé sí bàbá mi ọ̀rẹ́ bàbá mi ni wọ́n. wow ṣó ti ń yé yín ọ̀rẹ́ arúgbó. ọ̀rẹ́ bàbá mi ni wọ́n torí bàbá mi á ní kó tó di pé bàbá mi kú wọ́n ní bó o ní ṣóun bá mi rí Alhaji Gboyega Lawal tó bá ti bá mi rí bá mi kí dáadáa wà lùbárí kan. títí tán lè fi kú wọn fún wa lọ́mọ. ẹ wò ó. wọ́n ṣèkan yẹn wọn wọn. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o fún oore tí Ọlọ́run ṣe fún wa nínú tampan Ìbàdàn North. a dúpẹ́ o. ó dín. a dúpẹ́ dá o. bàbá ó dín. ó yẹ sọ̀rọ̀ kí lorúkọ yín. orúkọ mi ni Káyọ̀dé Afọlábí. tí gbogbo ayé mọ̀ sí. Odídẹrẹ́. ọ̀gá Gboyega Lawal ó jẹ́ ẹnìkan. báwo l'Odídẹrẹ́ ṣe wáyé ẹ sọ tán ẹ. bó ṣe wáyé ni wípé lórí òtítọ́ ni. béèyàn bá hùwà burúkú kan tí wọ́n bá ní ẹnu kan lọ bí mí léèrè máa sọ tó sàn sí mi ò lè bẹ̀rù ó tàn. bẹ́ẹ̀ni. so Alhaji Gboyega Lawal ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé takuntakun ènìyàn ni ó dẹ̀ jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó láàánú ènìyàn nínú kọ̀dẹ̀fẹ̀ mọ̀gbọ̀mọ̀gbọ̀ kódà gan ó ti jẹ́ alága fún wa ní Ìbàdàn North East Local Government gbogbo ìgbà rẹ̀ máa ń tù wá lára ọmọ yẹn bu afájá àlọ́ àṣejù bá bójú ó jẹ́ ènìyàn gidi gan ni. ẹ dákọ yín àwọn ìyá ayé tó wà ní Ìbàdàn North East rèé o ẹ̀yin ẹ bú mi àwọn tí wọ́n bá mi pa yín jẹ lélẹ́yìí ọ̀ya wọ́n pọ̀ ń bẹ́ o ẹ̀ rí nǹkan wò ẹ sọ̀rọ̀. èmi ìyá mi Tóyìn Ayọ̀ọ́lá tó gbé yẹn wọ́n sí ìyàwó jẹ́kì ẹ ṣeun wa o níta wá ṣe nìbàdàn North East ni wípé ìkan lára wa Alhaji Gboyega Lawal láti jẹ former chairman Ìbàdàn North East Local Government tampan láti jẹ́ rí wọ́n fòye kan kékeré kan dá àwọn lọ́la àwọn làwọn àṣèwí èyí fún kí Ọlọ́run ti jẹ́ kí oore àlékún oore kó bàbá kó orí ayé wọn wà ní ṣubú ẹ̀mí wọn ní ṣubú ara ẹni tó fi wọ́n joyè náà alága Ibrahim Akitayo alága Ìbàdàn North East níwòrò òdù yìí Ọlọ́run ní jẹ́ kí nǹkan wọn bàjẹ́ ibi gíga láyé wọn o wọ́n ti bàjẹ́ lórúkọ Jésù. ọ̀yá ìyá gbóǹsókè ẹni pé mo láwọn ìyá ńlá. orúkọ Adébáyọ̀ ní ìkan mo jẹ́ ìkan nínú obìnrin Ìbàdàn North East adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fọ́jọ́ òní torí pé a ti dájọ́ ọjọ́ kò àdòkú lọ́dún àbọ̀ bàtà bàdùjẹ́ síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Gboyega Lawal bàbá àbèjì òun náà wà láyé ó wà láàyè gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà adúpẹ́ lọ́wọ́ wọn torí pé wọ́n rí ọ̀pọ̀ ènìyàn ní Ọ̀yọ́ state lọ́tọ̀ ta sí kí wọ́n tó di pé Ìbàdàn North East ni wọ́n wá wọ̀ lọ wọ́n rí àgbààgbà kó tó di pé wọ́n wọ North East ẹ pé Gboyega Lawal #1 ní Ìbàdàn North East ni wọ́n rí mú adúpẹ́ lọ́wọ́ ọmọ o Ìbàdàn North East ò ní bàjẹ́ o àmì wá polówó ìwé tápánù ò ní bàjẹ́ lágbára gbogbo àwa tá a wà níbẹ̀ àmì ìdókòwò àti gbogbo àti Gboyega Lawal ti joyè kọ́là rẹ̀ kó máa lọ òkè sí kọ́là rẹ̀ ò mọ́ di bàjẹ́ o kábọ̀ kankan ni wọ́n mọ̀ sùn fún ọmọ. kò síbi tá a ti ṣe nǹkan tá à ní rí kọ̀ wá dá sí ìwé lọ́wọ́ owó lọ́wọ́ pa ẹ̀dá kọ yín owó lọ́wọ́ pa. ẹ bàbí ló kọjá lẹ́ẹ̀kan sùn Olúkáyọ̀dé Ọlábísí kọ́ jẹ́ ọmọ ẹgbẹ́ oní tíátà local government nìbàdàn. kí ló dé ṣe pé yìí ní Káyọ̀dé mainframe. òṣìṣẹ́ èmi ni ọ̀gá kékeré tó múlò tó bí a ṣe ń tà tí a ṣe ń rà bí a ṣe ń ṣe àjọṣe pẹ̀lú mainframe productions tí alàgbà pékìlá ní ìdí ọ̀gbìn so torí àdájá ẹ̀jẹ̀ máa ń pè pé abẹ́ rí ṣe Káyọ̀dé o kó lè bá ọmọdún Káyọ̀dé tó ń wá Káyọ̀dé mainframe. Káyọ̀dé mainframe ni ọmọ TK kan ṣoṣo àwọn ìwé àtijọ́ ló wà ń bì àwọn ìwé àtijọ́ gbogbo àwọn ìwé tí àwọn ènìyàn tó ti kà tí wọ́n rí mọ́ bẹ́ẹ̀ ni látòrí brothers against brothers. history of Yorùbá àti Samuel Johnson. ìtàn Ọ̀yọ́ rèé o mo ń wo bàbá mi Aláàfin Ọ̀yọ́ o ìtàn Ọ̀yọ́ rèé Nigeria in the 20th century Yorùbá history and historian. ẹ̀yà
òwe Yorùbá ìṣẹ̀dálẹ̀. bí a ṣe ń ṣe ẹ̀sìn yóò. bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ àti ègèdè ẹ̀yin olóògùn ẹ wá rọ ọ̀fọ̀ àti ègèdè Yorùbá dictionary. ẹ̀yin olóògùn tó wà nú ọ̀rẹ́ mi ẹ̀yin tẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe tẹ fá Ifá nìyẹn complete ogun àwítẹ́lẹ̀ ẹ̀fún ṣe ta ní wúrà rẹ o tẹ́ bá ti fẹ́ ra àwọn old books old cassettes old videos ẹ pè mí kí n link yín mọ́ Káyọ̀dé Mainframe ṣètìrẹ́lẹ̀ yìí Egúngún Monday Ọ̀yọ́ Yorùbá àwọn oríkì ilẹ̀ mẹ́tàdínlógún ìwọ tó móríkì ilé bàbá rẹ dictionary Yorùbá ìjàpá tí ìrókò ọkọ yan níbo Àwàkà primary school bẹ́ẹ̀ ni àkójọpọ̀ ìjàpá wọ́n rò pé wèrè ní dà ok wọ́n rò pé wèrè ní àárọ̀ regina mọ́ kárìkà pọ̀ ajá ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa ọmọ olókun ẹ̀. àwọn òwe bàbá Fálétì rèé ọmọ olókun ẹṣin Ládépò ọmọ àdánwò ẹwọnú fíìmù bàbá Wándé Ògúnlákayé ìdààmú pàdé káyé. kí lélẹ́yìí ìdààmú pàdé. ìdààmú pàdé rèé o àwọn ìwé Igbó Olódùmarè gbogbo ẹ̀ kọ́ wá lẹ́nu àwọn Fagunwas tẹ bá nídìí ẹ̀yin èèyàn mi ẹ pè ní ẹ bá mi sọ̀rọ̀ èmi máa fà yín lé Káyọ̀dé Mainframe lọ́wọ́ gbogbo àwọn ẹ wò ó. ìwé Lísàbí Agbòǹgbò Àkàlà ìgbàanù. ẹ rí Lísàbí Agbòǹgbò Àkàlà níbi tẹ́ ti wọ àwọn artist yín tí wọ́n ṣe bó ṣe yẹ kó rí yẹn gangan Ṣẹ̀gilọ́lá Ẹlẹ́yinjú Ẹgẹ́dẹ́ ẹ wo àwọn ewì yìí ewì Báàmí Ọlátúbọ̀sún Ọládàpọ̀ ṣe ti àwọn tó ti ṣe for a very long time rèé àwọn tó ṣe lọ́wọ́lọ́wọ́ rèé gbogbo àwọn iṣẹ́ bàbá Sanni Adé Òbé tẹ̀ bá rí mọ́ gbogbo àwọn old records ẹ contact èmi ọmọ Balúwa Ṣeun Adébóyè kí ẹ wo ẹ wo rí NTA ìgbà kan rè the history of Yorùbá. the history of the Yorùbá Samuel Johnson. ó lélẹ́yìn ó lè kú ẹ̀rí ogun ọmọdé ó lè kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń tẹ̀síwájú where we're celebrating the icon Alhaji Adegboyega Lawal, one of the biggest, the elders in Ibadan Northeast local government, Tampan, Oyo State. He was celebrating. That is my boss. I'm proud of him. Thank you for being with us. God bless you all. Amen.